Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Pilado World ló ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Olóyè Sunday Igboho ti jáde tán lórí gbogbo bó ṣe ń lọ. Gbogbo wa náà mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ ní tí àwọn ọmọ ológun olóyè Sunday Igboho àtàwọn DSS gbogbo wọn tí wọ́n gba àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Oríire local government. Gbogbo àná láti gbọ́ròyìn yẹn. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, oríṣiríṣi awuyewuye ló ń lọ wípé àwọn ìjọba wọn sanwó ransom kankan fún àwọn agbésùnmọ̀mí. Eléyìí ó kan àwọn oríṣiríṣi àwọn èèyàn kan lóminú pé báwo ni ìjọba ṣe ṣe tí wọ́n fi lè mú àwọn ará bíi mọ́lẹ̀. Oríṣiríṣi náà láti gbọ́. Lọ́wọ́ yìí olóyè Sunday Igboho jáde tán ni o. Olóyè Sunday Igboho yànnàná wọ́n jẹ́ ká mọ ìdí tí ìjọba ò ṣe san owó ransom yìí. Àbẹ́ẹ̀rí nǹkan bí ìdí tí ìjọba ò ṣe san owó yìí fún àwọn agbésùnmọ̀mí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wò pé báwo ló ṣe ṣẹlẹ̀, báwo ló jẹ́ pé kò ṣẹlẹ̀ rí nínú history ìjọba Nàìjíríà. Àrírú eléyìí rí. Bẹ́ẹ̀ ni now olóyè Sunday Igboho jáde tán pé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe bẹ̀bẹ̀ o. Ká yọ tẹ̀gàn kúrò pé bàbá yìí wọ́n gbìyànjú látòrí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe yọ wanted kúrò lórí olóyè Sunday Igboho, pàápàá jùlọ ní eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n approve àwọn èrò ẹkùn láti wọnú igbó lọ. Kò ṣẹlẹ̀ rí. Náà olóyè Sunday Igboho jáde tán ṣe fẹ́ gbọ́ ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe gba owó ransom. Ìdí náà ni wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti rí wípé táwọn ìjọba tí wọ́n bá continue máa san owó ransom yìí, ìyẹn owó orí fún àwọn èèyàn tí wọ́n jí gbé, pé wọ́n máa continue àti máa wò pé iṣẹ́ yìí iṣẹ́ àṣelà ni. Ṣùgbọ́n lọ́wọ́ yìí pé ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò ṣe fún wọn ní owó ransom yẹn ni wípé wọn ò fẹ́ kí àwọn ará bíi kínú wọn máa dùn, kán máa yọ̀ lórí àwọn àìṣe déédé, àwọn ìwà tí ò mọ́, àwọn ìwà tí ò dáa, pé ìdí rèé o tí wọn ò fi san owó yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé pé tí wọn ò bá san owó, pé kò ń ṣe gbogbo àwọn èèyàn ni wọ́n máa ń ní lọ́ọ̀kì o, pé ká ṣáà máa dúpẹ́ wípé àwọn ará bíi wọn ní lọ́ọ̀kì. Ṣé because táwọn èèyàn ò bá san owó bẹ́ẹ̀ yẹn láti gba àwọn èèyàn wọn lẹ̀, wọ́n máa ń pa wọ́n ni o. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ṣẹlẹ̀. Now olóyè Sunday Igboho wá fi opportunity wọ́n fi kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n fi kan sára sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí iṣẹ́ takuntakun tí bàbá ṣe, pé kò easy, pé àwọn èèyàn wọ́n máa sọ oríṣiríṣi, pé ṣùgbọ́n lọ́dọ̀ tòun òun gbọ́dọ̀ fi ìmoore hàn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gbogbo àná la rántí pé nígbà tí olóògbé Buhari tóun wà láyé, at the end of the day kò máa jẹ́ kí olóyè Sunday Igboho gbádùn to the extent ó ní kán lọ pa olóyè. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tó ní kán lọ pa ó yìí wà láyé o. Ìwọ tó ní kán lọ pààyàn, ìwọ dẹ̀ wá dà lọ́jọ́ òní. Ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún ẹ̀mí gígùn àti àlàáfíà tó fún olóyè Sunday Igboho. Now olóyè Sunday Igboho ní pé ohun tí ìjọba ṣe yìí ó fi jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìjọba ready. Bẹ́ẹ̀ ni pé ìjọba ready àti tún ìlú ṣe, pé ìjọba ti ready àti make sure pé àní máa gbọ́ anything tó ń jẹ́ kán jíyàn gbé, ó máa dínkù díẹ̀ kẹ́ tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Àní gbóhùn wọn mọ́, pé ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí bàbá ń ṣiṣẹ́ lé lórí rèé. Àti pàápàá jùlọ now ó máa jẹ́ káwọn àgbẹ̀ wa kán lè máa lọ sóko láì ní bẹ̀rù kankan. Now eléyìí ti fi jẹ́ kí gbogbo àwọn ọmọ ìlú mọ̀ pé a lè ní ìgbàgbọ́ nínú ìjọba. Finally a lè ní ìgbàgbọ́ nínú ìjọba. Now olóyè Sunday Igboho jẹ́ kí gbogbo ará ìlú mọ̀ wípé
bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí ó fi hàn wípé ìjọba ti ṣe tán, gẹ́gẹ́ bí ìjọba dẹ̀ ti ṣe sọ, ìjọba ti ṣe tán àti dẹ́kun gbogbo àwọn ọ̀rọ̀ agbésùnmọ̀mí níbikíbi tí wọ́n bá wà. Bẹ́ẹ̀ ni, because ohun ńlá leléyìí jẹ́ fún gbogbo ọmọ Yorùbá. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi. Lẹ́yìn tí olóyè Sunday Igboho ṣe gbogbo àwọn àlàyé yìí, àwọn kan tiẹ̀ ní pé mo ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn olóṣèlú, àwọn kan ní pé eléyìí tún yàtọ̀, pé èwo ni wípé wọn ò san ransom, èwo ni pé kẹ́ máa parọ́ lórí ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò ṣe. Though oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ táwọn kan sọ pé bí arẹnjí ni, ṣùgbọ́n nǹkan táwa mọ̀ ni pé olóyè Sunday Igboho ò lè bá wọn ṣe anything bí arẹnjí, àfi kí Ọlọ́run kó ṣàánú gbogbo wa náà ni. Bí gbogbo ẹ ṣe ń lọ yìí, a mọ̀ pé láìpẹ́ láì jìnnà Elédùmarè máa gbé wa dé ilẹ̀ ìlérí. Gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n wò pé entertainer ni yín, erépá lẹ̀ ń ṣe, ẹnu lásán lẹ̀ ń ní, at the end of the day gbogbo wọn ti ń rí bó ṣe ń lọ sìn. Àbẹ́ẹ̀ rí nǹkan bí gbogbo wọn ti ń rí bó ṣe ń lọ pé kò ń ṣe ṣeré mọ́. Bẹ́ẹ̀ ni, kò ń ṣe ṣeré mọ́. Tí gbogbo tẹ bá wò dáadáa, ẹ rí i pé àwọn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń dà sínú igbó pẹ̀lú olóyè Sunday Igboho, àwọn bíi DSS, àwọn ọlọ́pàá, àwọn sójà, gbogbo wọn ni wọ́n wọnú igbó yẹn. Ṣùgbọ́n báyìí gbogbo ẹ ṣe ń lọ yìí, advice tàwa ni wípé kí àwọn ọmọ ológun tí wọ́n lọ, tí wọ́n kó gbogbo wọn pọ̀ yẹn, pé kí wọ́n wà very very vigilant, because gbogbo náà la mọ̀ pé wọ́n ti ń da àwọn bókobòko sáàárín wọn. Oríṣiríṣi ìròyìn náà la ti gbọ́ nípa bí àwọn ará bíi wọ́n máa tún kóra wọn, wọ́n á tún jù wọ́n sí àárín àwọn iṣẹ́ ọlọ́pàá, wọ́n á tún jù àwọn kan sí inú iṣẹ́ sójà. At the end of the day, àwọn ará bíi ni wọ́n pa wá. Àfi kí Ọlọ́run kó ṣàánú wa ni, because bí gbogbo ẹ ṣe ń lọ yìí, olúkálùkù need àti lajú lajú yín because now àwọn ará bíi ò ṣeré. Láìpẹ́ yìí náà là ń gbọ́ pé wọ́n ti wọ ìlú Èkó, tí wọ́n dẹ̀ mú àwọn kọ̀ọ̀kan nínú wọn ní ìlú Èkó yìí ni ṣùgbọ́n àwa mọ̀ pé wọn ò lè succeed. Bẹ́ẹ̀ ni, no matter what, wọn ò lè succeed. Ẹ̀yin yọ wá, mẹ́wàá ń ṣẹlẹ̀, oríṣiríṣi ni ó ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Kí ni èrò yín nípa bí gbogbo ẹ ṣe ń lọ, nípa bó ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà? Eléyìí tí àwọn kan ní pé ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò ṣe san ransom, olóyè Sunday Igboho ti ṣàlàyé, ṣùgbọ́n àwọn kan wò pé ṣé ẹ sure? Okay, now ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ ohun tẹ́yin rò. Ní comment section, ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ mìíràn. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ, ó dàbọ̀.